tó wá post mi tó wá ní ẹ̀yìn máa ń wọ̀ ẹnìkan gbó kọjẹ́ mo mọ̀ pé ò ní ọpọlọ kábísára illiterate ni o illiterate gidi o gangan o jẹ́ n fi jẹ́ kí mi ò threaten ni ẹ o máa bá ìwí gidi ni o mi ò threaten ni ẹ o mi ti kọjá tó ń threaten nìyẹn o máa ń wọ̀ kọ́ ni fẹ́ kó wá lù ọ́ o ìgbà tó ń pè mí ní máa ń wọ̀ mo jẹ́ kó yí ẹ pé ibi tí mo wà lénìí máa ń wọ̀ sí kí ni ló gbé wa débẹ̀ jẹ́ kí n jẹ́ kó lé kí n jẹ́ n bust brain yẹn Nàìjíríà Army tó bá dé Nàìjíríà Army dáadáa àwọn tó wà bá tó pọ̀ jù ń bẹ̀ máa ń wọ̀ ó máa pọ̀ nù wọn tó kí máa ń wọ̀ tó build wọn débẹ̀ tó bá dé Navy máa ń wọ̀ pọ̀ ń bẹ̀ tó pé wọ́n fi máa ń wọ̀ build ara wọn ni kò sí máa ń wọ̀ kan tí ó lọ ṣe máa ń wọ̀ ó lọ ṣe máa ń wọ̀ láti fi build ara rẹ̀ fún future ni. tó wá tún fẹ́ gbọ́ sọ́ọ́rí pé táwọn ọlọ́pàá wọn ní access àti arrest nǹkan tí yẹn mọ́lé àmọ́ tí àmì bá fẹ́ wá lù ọ́ tí àmì bá fẹ́ wá bá ewé àmì ò ní gbé ẹ lọ station wọ́n máa gbé ẹ jáde gbangba níwájú ilé yín wọ́n máa bá ewé gidi wọ́n máa lù ẹ́ àbí kẹ́ẹ̀kan gbé lọ sí gadroom wọn ní barak kọ́ lọ ṣẹ́jú díẹ̀ nbẹ kán lọ bá tiẹ̀ jẹ́ ìyín tẹ́mi fẹ́ èmi ò ṣe pé bóyá àbí pé èmi kọjá tó máa threatening online o mo sọ fún ẹ gbé síra wọn agbọ́pàá gbé èmi àti ẹ síra wọn mo sọ fún ẹ mo jẹ́ kó yí ẹni pé lóòótọ́ làwa ṣe mánu wọ̀ táwa ṣe àwa dẹ̀ ṣe mánu wọ̀ àbí sóríire ni mánu wọ̀ for laundry organization ni lọ bẹ̀rẹ̀ lọ́yọ̀ state dáadáa àti mánu wọ̀ bàlújẹ́ ní tiwa mo dẹ̀ kó yí ẹ pé àwọn tí mo ti build nínú àwọn tí mo ti train sójà ti wà nù wọn navy ti wà nù wọn kò yẹ so èmi àti iṣẹ́ ní tájọ máa drag ọ̀rọ̀ social media ọ̀rọ̀ ìlú ló sọ wá di ẹni tí mi àtẹjọ́ ń sọ̀rọ̀ báyìí èmi ò ráyè mo tó ń sọ kàbí sanra tó o bá já lọ́wọ́ Ògbómọ̀ṣọ́ wàláhì ẹni nìkan tí ọmọ lé tún lọ post ẹ̀ mánu ọkọ ló máa lù ẹ o àwọn tó wà lù ẹ mi ní sọ fún ẹ so màá ní kí wọ́n á gbé ẹ wọn ò ní pa ẹ kán gbé ẹ síwájú ìtàlẹ̀ rẹ kí wọ́n lù ọ díẹ̀ kankan lù ẹ kán bá ẹ wí kán tó kó dẹ̀ fi ẹ lẹ̀ mo dẹ̀ fi Muhammad búra tá máa ń lù ẹ lọ́wọ́ ìfún tọ́lọ́pàá bá rí wọn òun ní ọlọ́pàá lè bẹ̀bẹ̀ dé ọlọ́pàá ó fún wọn lẹ́yìn pé kí wọ́n lù ẹ èmi ń sọ̀rọ̀ tọ́ọ̀gì kí ẹ ṣe pé ọ̀rọ̀ àbí fẹ́ràn tọ́ọ̀gì sí mi ó fẹ́ dà lóru èmi àti ẹ̀kọ́ mo ti gbé ọ wò ó ti máa ń ṣe fídíò ti pẹ́ tó máa bú àwọn afọ́lógúnmọ̀ṣọ́ sọrí because tọ́mọ́nìkà arrest irú ẹ̀kọ́ lọ tiẹ̀ wọ́n lé ń sìn ó kàn kó wà lábàwọn ẹbí rẹ̀ ni ó kó náwó báwọn ẹbí ẹ̀ ni wáyé tí ọ̀rọ̀ ìlú onílùú tí ó kàn wá kàn bọ́ sọ̀ online ó máa post ó máa rẹ́rìn ó fò kẹ́nìkan máa fi Ramadan pé ẹ̀bẹ̀ ń gbàwẹ̀ kẹ́nìkan máa fi Ramadan kan bá mi sọ̀rọ̀ bí o pé ẹ̀bẹ̀ ń gbàwẹ̀ lóò fawẹ́lẹ̀ bẹ́yẹn bá ya ọmọ bẹ́yẹn bá ya bẹ́yẹn bá lè ya ọmọ àlè bẹ́yẹn bá lè bẹ́ẹ̀ ni bọ̀dá mi bẹ́yẹn bá lè ya ọmọ àlè tó wá torí àwẹ̀ tẹ́nìkan bá ń tàbùkù àwọn bàbá rẹ nílùú rẹ tó bá lè sọ̀rọ̀ àmọ́ àwẹ̀ tó ń gbà kí wọ́n ládàá àwẹ̀ tó ń gbà eléyìí ọmọ àlè agbọ́pa yìí yóò bọ́ ta ó máa gbé fọ́tò àwọn bàbá wa l'Ógbómọ̀ṣọ́ sí adé ń wé ẹran nígbà tí bóyá ó wò pé ojú bá ń lọ ni àwọn ẹni mọ wáyé kàbí sara mo fi ọmọ tó ní búra sí èmi àti àìsẹgbẹ number 1 nìyẹn number 2 èmi ò nìkan bá ẹ wí nílànà òfin ni kí ṣe pé àbí nìkan wá rẹ ètò ìrànṣẹ́ mánu tó wá ní mánu wọ̀ tírẹ́tì nìmi kàbí sara tó bá rí ọ̀ lẹ́yìn mi tó bá wọ uniform mi ò fowó gbà wọ́n o mi ò fowó rẹ́ǹtì yẹn o mo ní access sí ni o mo dẹ̀ sọ mánu wọ̀ yìí àwa mánu wọ̀ yìí á ti fi di èèyàn mo dẹ̀ sọ pé ọ̀gá rẹ tó gba mọ́tò tó ń fẹ́ tẹ́ fẹ́ kú báwo tiẹ̀ gba mọ́tò Ṣèyí Mákindé ó ti ṣe fáwa náà agba cash lọ́wọ́ Ṣèyí Mákindé hand to hand mo ìjókòó yìí Ṣèyí Mákindé fún mi ní course through mánu wọ̀ lọ́bẹ̀ẹ́ lọ́yọ̀ state so mo yàn tí ó mọ mánu wọ̀ tí Ṣèyí Mákindé tó ń sanwó course wọn. So tó bá ń sọ̀rọ̀ ní online máa kọ́kọ́ wo tá bá fọ̀rọ̀ Facebook kalẹ̀ pé àjọ ń sọ̀rọ̀ lọ́nà àjọ ń dragẹ̀ online tá bá fi yẹn kalẹ̀ kàbí sanra tó bá kèmí àti ẹ̀mí àgbọ̀n o èmi ló ń sọ fún pé lòun fi máa ń rọ̀ threatening mo wá nífẹ̀ẹ́ àwọn nínú àwọn tó jẹ́ àwọn followers ẹ̀ náà tó máa ń wà ní abẹ́ comment section rẹ̀ àwọn tó ní làákàyè pọ̀ nù wọn
mo rí èsì kó wà náà fún ẹ pé Kàbísára wo ní ọpọlọ o. èyí tí ọmọ ìyá rẹ ṣe lÓgbómọ̀ṣọ́ tí mo lÓgbómọ̀ṣọ́ táwọn ṣe mítìn pẹ̀lú àwọn ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ tó lọ póòsì mi tó ní káwọn DSS máa wá mi kiri sọ pé tó tó ń ṣe yẹn nísìn báyìí nísìn ẹ kàn sẹ́rí ẹ ń fi ignorance yẹn ẹ fi ń kó bára yín ni ọ̀n pé tó tó ń ṣe yẹn sì tó ń póòsì mi yẹn wípé mò ń ṣe kíní kan ọ̀n kó àwọn evidence wá fún mi wàláì Kàbísára yẹn tí ìráyè tiẹ̀ mo fi Muhammad àwọn ìmọ̀ ń gbàwẹ̀ fa mo fi Muhammad búra yẹn tí ìráyè tiẹ̀ tèmi àti ẹ bá jọ tẹsẹ̀ bọ́ mo fi Muhammad búra gbogbo ọ̀nà yìí fi máa fi jẹ́ kó mọ̀ pé èmi àti àìṣe sínú kàtígórì ó post fídíò àwọn bàbá wa lÓgbómọ̀ṣọ́ ọmọ rẹ̀ lórí ibú ọmọ fún wọn lé pé ọmọ sígbè fún wọn. Abẹ́òkúta kìlọ̀ fún Kàbísára Kàbírù lórúkọ rẹ̀ táwọn òbí ẹ̀ sọ ó gbé sí Kàbísára ẹ kìlọ̀ fún ó yẹ gbogbo èèyàn kó dínwó aró kọ yẹ àtọ́lé tí wọ́n máa ń bú Ògbómọ̀ṣọ́ tó Ògbómọ̀ṣọ́ bá tẹ̀ ní tábà ní láàrin ara wa táàjọ ń ní mùsùlùmí láàrin ara wa kì í ṣe pé kò tọ́ sẹ́nu tiẹ̀ láti Abẹ́òkúta eré ẹ̀ dàrú ni eré ẹ̀ ó dàrú ni àbálọ́ba níkà ó gbé wọn sórí píkṣọ̀ ó gbìyàn kàyánkà wọn gbogbo èèyàn tó bá bẹ̀ mí fà kò sí sẹ́rẹ́ mi èyí sẹ́ńtẹ́ lè mọ tírẹ́tì tẹ́ni kí n dákẹ́ o mo fi Muhammad búra mo tún sọ fún yín ẹ lè arrest mi ẹ fún mi lẹ́fídẹ́ǹsì náà lè arrest mi fún bóyá ló mọ̀ pé kí n tó máa wá sọ̀rọ̀ láì mo ti gbá research mi mo tún wá bẹ́ẹ̀ lọ́wọ́ bá tó ní mi kí n tó wá sọ̀rọ̀ láì Kàbísára èmi àti ẹ kíláfi jẹ́gbẹ́ náà àkọ́kọ́ ni pé illiterate ni ẹ tí wọ́n bá ti rí ẹ wà education as in wà educational kàwé tó bá kàwé ní mọ lọ fi nǹkan kan tírẹ́tì mi mánu wọ̀ ló wá fi ń tọ́ èmi gangan mánu wọ̀ yìí tó wá ń ṣe mánu wọ̀ lásán so mo ti di stateman náà lọ bèrè tó ń jẹ́ stateman mánu wọ̀ tí má fẹ́ mánu wọ̀ tírẹ́tì ni ẹ àwọn ọmọ ìlú ẹ ní nìkan wá àwọn mánu ìlú ẹ ní nìkan wá lú ẹ àwọn akí mánu wọ̀ tírẹ́tì nìyàn nígbà táwọn ṣe mánu wọ̀ tábà báyàn wí a máa gbé ọ lọ station ni ṣùgbọ́n tí n bá ní fẹ́ wá bá ẹ wí mánu wọ̀ kọ́ ní ìfi wá bá ẹ wí o mánu ọkọ mo ti ju gbogbo yẹn lọ mo fojú mánu ọwọ mi mọ mo ti ṣe mánu mo ti gba statement mo ti even mo fẹ́ gbọ́ mo ti gbà ni wọ́n ti lọ so mo ti upgrade bí tí mo wá upgrade sí o lè mọ òpin torí pé àjọ ń sọ̀rọ̀ ń bí so ẹ̀yin Abẹ́òkúta a fi ọlọ́ọ̀tà ní Muhammad bẹ̀yìn ẹ bá wa kìlọ̀ fún Kàbísára kọjá ọlọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ ẹni bá nílà káyì náà tó bá lọ́pọlọ mọ́ wà àwọn míì tó máa ń comment sábẹ́ tó ń dá comment section rẹ̀ ṣé Kàbísára ń bẹnu Ògbómọ̀ṣọ́ ẹ bá wa bí kí ni interest tó ní ẹ ti mọ̀ pé self interest ló ní lọ́dọ̀ ìmáàmù tí ń tẹ̀lé so orí mi fọ́ fún wa àti ìmáàmù kí ló fẹ́ kẹ́ mi kí ni nǹkan fẹ́ kẹ́ ẹ mọ̀ ìmáàmù ò lè gbé mọ́mú lẹ́ lọ́la nísìn kí n sọ pé mo fẹ́ jẹ́ ìmáàmù kọ̀ọ̀kan mi kí ló fẹ́ kẹ́ ẹ pẹ̀lú gbogbo yẹn tí ọlá Ọlọ́run pọ̀ ńlẹ̀ tí ń kálukú ó jẹ yìí bẹ́ẹ̀ nìkan bá jẹ ìmáàmù oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ṣe wọ́n láfi jẹ ìmáàmù tán ni ṣùgbọ́n bá ti jẹ mọ́rọ̀ ìlú ní ìjọ tó ti ń sọ̀rọ̀ Kàbísára tó ti ń sọ̀rọ̀ tó ti mọ yànkàyànkà àwọn Ògbómọ̀ṣọ́ sọ pé àyàn máa ń wù ọ́ ń wò pé bóyá àwọn kan ń wù ọ́ pé ó fẹ́ ṣe rí ibú ni wàláì àwọn kan ń wù ọ́ pé máa ṣe lọ ọ padà sí débi tẹ́ pé ó ṣe débi pé ó ṣe dáàrin kan tó padà wọnú wàhálà kan tó ní bọ́m̀bẹ̀ mọ́ ìwọ náà ti bú Kábíyèsí rí tó máa pa ọmọ ìjọba olúwa pé bàbá ọba Ghandi orí ẹ̀ dàrú ni èmi sẹ́ńtẹ́ lè mọ̀ wo kó tún póòsì mi jù bẹ́ẹ̀ lọ ló tún wá píkṣọ̀ mi àkọ́kọ́ ni pé o lè rí píkṣọ̀ bí tí mo ti ń ṣẹrú àìṣẹrú lé wa ẹrú ni wọ́n fi bẹ̀rẹ̀ gbèsè ayé ẹ̀ bọ́pàá ló gbé yìí tí a bá sọ fún yàn pọ̀ gbọ́pàá wọ́n lè má bìlífù ló jẹ́ ká mú fọ́tò ọ̀pá tó fi ń tọ́ tí ń fi wẹ́wẹ́ bó ṣe rí ni bó ṣe rí èmi ò ní kọ́ gbọ́ ẹ mọ́jọ́ gbọ́ wàhálà mi gbàdúrà kọ́ gbọ́ àmọ́jọ́ tí ń bá ráyè tiẹ̀ Abẹ́òkúta ò jìnnà sí mi lẹ́sẹ̀ o kódà mi ní yọjú màá mú páàsì ẹlẹ́ fáwọn tí ó wà bá o wí sórí tírẹ́tì nìkan tó bá tọ́ àmì
tó tọ́ Nàìjíríà mi ò ní tírẹ́tì ni ẹ kò yẹ tó bá dẹ̀ wá gbé tó bá wá lù ọ kò sẹ́nìkan tó lè gbẹ́rẹ́ lọ́wọ́ wọn àyẹ̀wò máa bẹ̀bẹ̀ dákun ẹ̀ filẹ̀ tó máa wọn kan bẹ tá máa ná yàn ó lọ fọlọ́pàá rẹ̀ sàn pé àwọn tọ́ọ̀gì ń jà o àmọ́ àwọn kan bẹ tó máa ń bá yàn wí àwọn yóò dùn báyìí lọ́wọ́ kan báyìí wọ́n mọ̀ pé ó ti dáràn àwọn tó máa wá lù ẹ nìyẹn mi ní dárúkọ wọn ọ̀dẹ̀ wá ní lù ẹ torí tèmi gan torí àrífín ẹ s'Ògbómọ̀ṣọ́ láti Abẹ́òkúta agbọ́ tó Ògbómọ̀ṣọ́ táwọn Ògbómọ̀ṣọ́ tá a bá ń bára wa fà á a lè bára wa fà á àwa la nílùú wa kò tọ́ sí ìwọ kọ́dà ọmọ tó bá jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ tí bá ń bú ẹnìkan lu bàbá nínú àwọn bàbá wa l'Ògbómọ̀ṣọ́ tí bá ń sọpọ́tì irú rẹ̀ ọmọ wa lè lóhun náà bí a bá ń jà sídò ní parí mọ́ ni n ti ń fi lókè yìí bí tí ó jà sí ọlọ́ọ̀ nìkan lọ́mọ bí ibi ọkọ̀ padà já sí apàdà gbà fọ́lọ́ ní mọ̀nà bẹ́ẹ̀ yìí bá ní ẹnìkan bàbá kábíyèsí gan sí wọn gbé wọn lọ kóòtù wọ́n gbé wọn lọ kóòtù náà ipe ibi ọba tí wọ́n wà yẹn wọ́n tọ́ sí má sọ pé don't tell me small o nígbà tó ṣe fídíò tí ń tẹ́tì mi jáàmì kí lórí sọ sí ọlọ́bẹ̀ sọ comment section rẹ̀ kó tó dá lẹ́kùn alábòsí mọ̀ ṣe àbòsí mọ́ ọmọ yìí sọmọ olúwa Ògbómọ̀ṣọ́ ní ìwọlá ọlọ́run Jamiu yìí so ẹ pìvà kí aráàta ọmọ ayẹyẹ wa kẹ mọ̀ sọpọ́sì aráàta yẹn tábà wá ń fẹ́ ni ẹlẹ́sẹ̀ máa ní small ẹ máa ṣe bẹ́ẹ̀ mọ́nà àná Muhammad ló sọ bẹ́ẹ̀ hubbul watani minal iman ẹ nífẹ̀ẹ́ ìlú yín inú Islam ní ìgbàgbọ́ ni ẹ̀sìn lọ́kọ́ wa bẹ́ẹ̀ kéèyàn nífẹ̀ẹ́ ìlú ẹ̀ balùbá ní ká kékékéké títí àwọn ilé yóò mú wọn sọ́wọ́ ní wọ́n ti mú balùbá ní ká sọ́wọ́ balùbá ní ká àti ilé ìgbẹ́nu ẹgbẹ́ ṣùgbọ́n láwọn adájọ́ máa wòran ṣùgbọ́n láwọn bẹ̀rù yín tí n bá ti jalè tí n bókù ẹnìkan jẹ́ èmi mọ́ láìkẹ́ nìkan tí n bá fẹ́ bọ́ ọjà máa bá ẹja with full evidence ni o ò lè rí bí mo gbọ́ ní wọn jà mí ẹja o mi kọ́ra mi fọwọ́ mi báyìí náà yẹn rí pé mo fẹ́ lù yẹn báyìí ara àbí sọ́ra sọ ara rẹ èmi ẹsẹ̀ ní tó lè mọ threatening o lè blackmail mi fún kíni fún kí ló fẹ́ blackmail mi fún nígbà tó kan nínú ẹ jáde ní òní mo ti báyà mo sọ lẹ́mìí ìpárílẹ̀ kan Àmọ̀tẹ́kùn tá à ń ṣe meeting tó gbé fọ́tò mi jáde tó ní káwọn DSS máa wá mi káàkiri kí ẹ wá máa wo fẹ́ dà lúrú ni o DSS tó fẹ́ wá mi kiri nígbà táwọn ẹ mọ̀ pé sẹ́rí tí ẹ bá ti ní làákàyè tẹ́ ẹ mọ òfin ẹ mọ tẹsẹ̀ bọ́nú ẹsẹ̀ ni tẹsẹ̀ bọ́nú ẹsẹ̀ ni èmi tí mo ń bá sọ̀rọ̀ yìí mo mọ òfin mo dẹ̀ mọ nǹkan tí mò ń ṣe I know what I'm doing mo mọ tí mò ń sọ before kí n tó sọ̀rọ̀ máa ń ronú tí n bá sọ tó ń bà tún rò pé tí mo sọ ẹ̀ síkò mi tí ì ṣe mistake ìwọ jáde ó mọ sọ̀rọ̀ sáwọn Ògbómọ̀ṣọ́ àtàbẹ́òkúta kọ́lẹ́jì fún Àmọ̀tẹ́kùn sì tún lè sọ̀rọ̀ láwọn àwọn ibì kan ní o a tún lè fún un lẹ̀ pé òkè Ògbómọ̀ṣọ́ sí lòún gbé ló wà kò dẹ̀ sọ pé òun gan fún rẹ̀ gan mọ́ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ ni ṣùgbọ́n àtún lè pè torí pé òun náà níbi tó ń sáìdì l'Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n èyí sọmọ Ògbómọ̀ṣọ́ Kàbísára o rìlẹ́ẹ̀tì bàbá rẹ kì í s'Ògbómọ̀ṣọ́ ìyálà ìyá rẹ kì í s'Ògbómọ̀ṣọ́ àwọn fámìlì rẹ o tán Ògbómọ̀ṣọ́ bí mi ti ń sọ̀rọ̀ nísìnyí bàbá mi Ògbómọ̀ṣọ́ ni àwọn tó sì mọ̀ mí gbogbo ẹ̀ ló ti ẹ̀ mọ̀ pé Ògbómọ̀ṣọ́ lè mi kò ní ti kí n mọ júwe ara mi fún ẹ àbáwọn ayé so kí ló fi kan ẹ lọ sowó agbẹjẹmọwọ mo máa ń sọ fún ẹ pé tó bá bẹ mi tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà a ó jẹ̀bi o mo fi àná mọ ọ pé mo tún búra ló kọ Ọlọ́run mo mọ tí mo ń sọ ó ṣùọ fún mi ni o èmi ti gbé ọ wò mo ti wo bí tó ti mo ti bó ṣe mọ ibi tó ọmọ mo ti mọ wàláì mo ti mọ ibi tó ọmọ mo ti wò gbèsè ayé ẹ ásílù rẹ mo ti wò ó mo rí pé ásílù rẹ pé o ti bẹ̀rẹ̀ ò déèyàn ṣùgbọ́n fẹ́ kó máa ba Ògbómọ̀ṣọ́ kó fi déèyàn kó fẹ́ máa fi Ògbómọ̀ṣọ́ kó fi déèyàn kó fi hàn nù ayé ó fẹ́ máa fi yẹn trend bó bá tún wá fẹ́ fi nǹkan trend náà kò yẹ kó jẹ́ pé ìlú onílù ló máa bàjẹ́ wọ́n àti òfèsì ìlú rẹ l'Abẹ́òkúta ṣé tí Abẹ́òkúta náà
kò sí tí ń mi ń bẹ̀ ẹ ní ìṣù lábẹ́òkúta tó lè yanjú tó lè dá sí ṣùgbọ́n sórí ó dá kéèyàn fi ẹ̀kan trend ṣùgbọ́n ètò bẹ́ẹ̀ fi trend yìí kó máa ba wọn bá ló kọ́ ìlú mọ́ṣọ́ yìí ó kábàámọ̀ aburú ń bẹ̀ ni o ó kábàámọ̀ tí ọ̀dà ń bẹ̀ ni o èmi àti ẹ ò kí ń sínú àgbàbí kankan. Màá bẹ̀ padà mo ń ṣe nǹkan. Èmi àti àgbàbí kankan wà nínú sàwáwù. O lè ní followers jù mí lọ Facebook èyí mi ò wá followers nọ́mà o lè mọ̀rọ́sọ jù mí lọ Facebook I don't care ṣùgbọ́n ní ayé tó bá kèmí àti ẹ ó máa rẹ̀ gan mo tún sọ kàbí sára wàá jẹ ìyà wàláhì àṣìṣe mo tún sọ fún ẹ tún blackmail yẹn náà tó o bá jáwọ́ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ o lè support ìmáàmù rẹ ní tra àwa faramọ́ alimari máa mọ́ ní àábà ni ẹnikálukú ọmọ yóò máa bẹ pẹ̀lú àwọn tó nífẹ̀ẹ́ rẹ̀ láì fi kọ́ ni kó nífẹ̀ẹ́ èèyàn kan àánà ti mọ̀ pọ́ láti ilẹ̀ ló ti ń ṣẹrú Ọlọ́run ti kọ́ pé àwọn tó tẹ̀ kú ó ṣẹrú fáwọn yóò kú ni so àwọn òsì bọ́ jà sí mọ́ ṣẹrú lọ Ọlọ́run ṣẹlú lórí ẹrú ni. àwọn kan náà ti ń kí mi ẹ ṣeun jàre bá mi so àwọn èso mi ṣẹrú mo fi Muhammad búra mi ṣẹrú so mi àti àjọ sínú kankan náà wàláhì àṣìṣe mi àti àjọ sínú sàwáwù and again gbogbo ẹ̀yin tẹ́ bá dá sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ nípọ̀rọ̀ imam mo rí wá sí àfa kan tí wọ́n sẹ́ndì sí mi tó rà gan etí kàbísára ṣe yìí wọ́n dìde ẹnìkan dìde pè mí láàárọ̀ yìí nínú àwọn olólùfẹ́ igbe kí n àwọn ti bá mi fún lésì mo ṣe wá sọ̀rọ̀ láì mo wá sáàṣì fún mo rí mọ́ pé bó yóò ní ọpọlọ mo kàn rí pé kódà gan mi fẹ́ sọ̀rọ̀ torí àánú tó kù sẹ́nu wọ́n sọ tó sàlámà mo fẹ́ fọ̀rọ̀ rẹ sí ṣùgbọ́n mo kàn wọ́n pé díẹ̀ tó ń jẹ́ kó yí ọ pé wàá jẹ́yà tó o bá jáwọ́ èmi ò ráyè pé kán arrest ẹ o wàláì làásìn tún lọ tún post ẹ pé mo ń tẹ́tì ní kàbí sanra tó o bá jáwọ́ àyàlẹ́kùtà sì kìlọ̀ fún tani jọ máa pè padà mo ń ṣe kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ni máa pè padà mo wà program kan ń bọ̀. mo fi Ọlọ́run bẹ̀yẹn Abẹ́òkúta àwa ayásátá àwọn tá a mọ̀ dáadáa àwọn èèyàn pọ̀ l'Abẹ́òkúta tó jẹ́ àwọn ẹni rí ẹ bá wa kìlọ̀ fún kàbí sanra kódà kó jẹ́ pé ibi tí ń wà orí òótọ́ ló wà fúlẹ́rọ̀ Ògbómọ̀ṣọ́ káà nídìí kó mọ̀ bá wa dá sí mọ́ ẹ lè expect pé àwọn tẹ́ ń bú ni kó wá fún lésì àwálá kàbí sanra àwálá máa èmi àwálá ìyá fún lésì àwọ̀ àìlàlẹ̀ tó èmi àti ẹ ó sún ọ̀pọ̀ máa ju ẹ̀ lọ́gán lójú orí ó dá mi lójú ni má gbọ́dọ̀ bí ojú mi ó yọ̀ǹgì ó bá ti rí lé wa mo lura mi dáadáa ni o so mo èjì mi ṣá tí n bá wá ju ọ̀lọ́ àjọ age mate mo ti ní family mo bí mo níyàwó tó bá sì rí family mi ó mọ̀ pé mi àti ẹsẹ̀ gbẹ́ níbo ìmẹ̀sì ló fake life mi ń lò wọ́n tó fi rán mi ń ta bá nílá ní ìtàbá ní àní nìyẹn Abẹ́òkúta ẹ wá kìlọ̀ fún kàbí sanra ẹ má jẹ́ kó mú wa kọlù lu yín tó bá mú wa kọlù lu yín á gbé àwọn tó jẹyàn nínú lu yín á gbọ́n sórí Facebook á mọ̀ bó kọ wọn jẹ́ kò sí tí ó ṣẹlẹ̀ wàláhì kò àmọ́ bá ti mọ̀ ṣe ni àmúgbó tá a mọ̀ dá sí i àmọ́ ọ̀nà tá a mọ̀ gbà tá a mọ̀ múra wa àmọ́ àwọn òfin yóò kọ́ àwa wọn fi yẹn kọ́ àwa ẹ bá wa kìlọ̀ fún ọmọ ìlú yín Kàbírù kó já Ògbómọ̀ṣọ́ pé tó ṣe ti tó o ti ṣe o ti try gan o ti ṣe o ti try gan o
mọ́ gbọ́ mi mọ bí tí ọ̀rọ̀ ìmáàmù fẹ́ já sí l'Ógbómọ̀ṣọ́ kò sí tó lè já sí láyé tó lè dùn mí tó sì dá mi lójú pé ibi tí ó já sí àánú Ọlọ́run ní sàbìsà kò ní sàbòsí ó sì ẹ̀ ti ń tẹ̀ lọ́gbọ́ o kò sí tẹ̀lé ṣe lé online tẹ̀lé dé mi lákẹ́ mo fi ọba tó mi búra sí mo fi nùsù tí mo wà búra sí tí n bá kú ló kù ìsì ẹ̀ sì lè rí mi pa tó bá lọ dán o bí èèyàn kan bá dán o lóyún wàláhì ẹ̀ máa lọ ni èmi ẹ̀ sáàgùn bẹ́ẹ̀ wò mí ogun ń bẹ o èmi ìwúlẹ̀ kò nídìí kí n máa mi bá sì ń sà náà o lè mọ̀ but mo wà táwa kálí jù ni o ń bọ́lọ̀ ń dúró ni o torí ọmọ táwa kálí aláìláì ìfọwọ́ àsìkò èyí lọ́yẹ́ kí n bá dúró tẹ́ ẹ bá dán o ẹ dán tán o torí kò jọra wọn o and ọ̀rọ̀ tí mo sọ lọ ẹyẹ àfa àtẹ́bà dá s'Ógbómọ̀ṣọ́ àfa kan mo rí fídíò àfa yẹn àwọn ọ̀gá wa kan náà sẹ́ndì ẹ̀ sí mi àfa yẹn pariwo pé wọ́n fẹ́ yọ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wáyé tí ẹ̀yin àfa ò kí ń wádìí ọ̀rọ̀ kẹ́ tó máa dá sí i tọ́lọ̀ bá ti lè fún àfa kan ní máìkì báyìí tó ti fún ọ láyè pé ayé ń gbóhùn rẹ wọ́n ń gbọ́ tiẹ̀ náà ẹ wò pé gbogbo ọ̀rọ̀ náà lè sọ tẹ́ bá ti sọ̀rọ̀ báyìí àwọn èèyàn pariwo Allahu Akbar àwọn tí wọ́n ń pariwo Allahu Akbar yìí tó ń sọ wọn ò ní mọ̀ pa rẹ̀ ṣùgbọ́n tó gbọ́ wọn nífẹ̀ẹ́ rẹ̀ so wọn ó sì Allahu Akbar ṣùgbọ́n ẹ sọ̀rọ̀ tẹ́ gbé wájú Ọlọ́run tẹ́ lè rojọ́ tẹ́ lè bọ́m̀bẹ̀ ni o tá ń lòun fẹ́ yọ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ number 1 nìyẹn number 2 Ìmáàmù Tọ́lá number 2 ni pé tí ò bá nídìí sóbì ọmọ jẹ́ Kúmọ́lú tí wọ́n dìdí ń bá Ìmáàmù Tọ́lá àti wọ́n dìdí bá fa wàhálà ni kò ní nǹkan tó fọ̀rọ̀ ni ṣé tó wá fáwọn tí wọ́n ti yanjú ẹ̀ ta ló wà dìgbò ṣé wọ́n ti yanjú ẹ̀ nù yín ẹ̀ kàn wá bọ́ sí táwọn mú máa ń bá àbí lájọ kan nígbà wọn fẹ́ wádìí àfọwọ́n dáadáa kàn lè bọ́ sọ̀rọ̀ láì kẹ̀kẹ́ máa wíwúro wòró máa ń ṣe ẹ fẹ́ yọ mo fi Muhammad búra mo fọlọ́ mo sì tún máa ń sọ gbogbo ẹ̀yin àfà tẹ́ bá ń wí pé kíní kankan wàláì ẹlòmíín sọ pé kàn ń ṣépè lé ẹ kàn ń ṣépè fúri ara yín ni bọ́ ọ bá èyí tẹ́ ń sọ pé fẹ́ yọ ìmáàmù tẹ́ ń pawọ́ pọ̀ ìyún tó bá jẹ́ lórí àbòsí náà fẹ́ fi yọ ìmáàmù lókù ó ní pé kíní kan ó ṣe ṣe Ọlọ́run ọba tẹ́ ẹ wò yẹn ọba tí máa ń ṣe nǹkan nítorí ni ẹ lọ sọ́tù káfì ni sọ́tù káf ẹ lọ wo ìtàn Hidiru àbí Àdírù àti Musa ni ṣe ẹ mọ gbọ́ ara tí gbà tí Musa lọ́dọ̀ Àdírù pé aláàtò àlèmọ̀ ní mímọ̀ olímtàrù ṣìdá pé kí Musa fún òun nímọ̀ kí Àdírù fún òun Ọlọ́run ní kó wá kọ́ ìmọ̀ lọ́wọ́ Àdírù ṣe ẹ mọ àwọn àtàdírù dá ṣùgbọ́n ó dára ìgbà tí ń dára yẹn lọ́wọ́ lójú àwọn èèyàn àìdá ni ṣùgbọ́n lọ́n ló mọ tó fi ní kí Àdírù ọ dára lójú Musa ìyìn wá sí wá sí so ẹ mọ̀ gbogbo nǹkan tí yẹn bá bàjẹ́ náà ní tí ọ̀dà àwọn kan ń bẹ àfi kéèyàn bàjẹ́ kó lè ba látúnṣe pé wọ́n bá yọ ìmáàmù yẹn ìyẹn gbogbo tẹ́yìn sọ pé ẹ bá yọ ìmáàmù kò sí tọ́ pé ìmáàmù ẹ̀tọ́ rẹ̀ kọ́lọ́ ẹ̀tọ́ ìmáàmù yẹn kì í ṣe ẹ̀tọ́ ẹ̀ nípò tó wà wọn tán bá yọ kíní kan ò ní ṣe àbí tí ìbá ṣe pé tàbí wá pé ẹ̀tọ́ rẹ̀ náà ẹ̀tọ́ rẹ̀ ló kù ẹ̀tọ́ rẹ̀ ni ó ní pé wallahi àṣì ẹni tí nǹkan ò bá tọ́ sí bó ti wù ká yóò nífẹ̀ẹ́ rẹ̀ tó tán bá gbà lọ́wọ́ ẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ nǹkan tó fi dá sí ni. nǹkan fi dá sí ni gbogbo àwa mi mú ẹwà yìí mi ti ẹ kọ àwọn máa ń kọ àwọn wáàsí kan mi ti ẹ kó jẹ tó di pé wáàsí tó kó wa yín sọ omi ni yóò máa sọ̀rọ̀ ni kò ní rí ẹ̀rí mú wọn Al-Qur'an àtàdé sí ànábì ọ̀tẹ́ ń sọ tẹ́ẹ̀rí rí mú wa nínú àdìsí nínú Qur'anu so kọ̀lámù wọ̀dọ̀ yẹ̀wù ọ̀rọ̀ tí ó gbádùn ni ọ̀rọ̀ ẹ̀gbọ́ ọ̀rọ̀ tí ó wúlò lẹ́ ń sọ
ayé ẹ lè máa sọ káyé máa pariwo torí àwọn tí ń gbọ́ náà wọ́n lè máa ń parí àbí káwọn kan máa tàn yín àìmọye àwọn ariwo tó fi máa ń tàn yàn tẹ́ bá ti ń ṣe wáàsí tó máa ń pariwo yẹn mọ́ bóyá tẹ́ sọ yẹn ó ráìtì ni o àfa yẹn wọ́n padà báyìí ní sọ̀rọ̀ sọkúsọ yìí sì máa fa àtẹ̀mí ò lè wojú ẹ̀ torí àfa làwọn tó bí wa a sì dá àfa mọ̀ torí àfa kan ò ní máa yí wóróworó àfa tó bá máa ń sọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ fún gbogbo ayé yóò jẹ́ àfa tó nímọ̀ nípa nǹkan tó fẹ́ sọ tọ́wádìí pa rẹ̀ ẹ kàn jáde ẹ mẹjọ ìmọ̀ọ́mù o ẹ mẹjọ ìmọ̀ọ́mù o ẹ ń sọ̀gùn mọ̀sọ̀ ọmọ gbogbo ẹ̀ lẹ́rí kí lóye lẹ́rí ẹ ṣe fún wa láwọn díẹ̀ nínú àwọn ìrètẹ́ rí tán fẹ́ tán tí wọ́n fi gbọ́dọ̀ yọ ìmọ̀ọ́mù yẹn àbí tán fi fẹ́ yọ ẹ fún wa ní ẹ̀rí kan tí wọ́n fẹ́ fi yọ ẹ sì fún wa ní ẹ̀rí tán fi gbọ́dọ̀ yọ ẹjọ́ wà nǹkan ọ̀tún náà kò sí wàhálà ojú òkè ń tiná alẹ́ ṣé ọ̀rọ̀ òní bó ti ń bọ̀ lẹ́ẹ̀kan sáà mọ́ máìkì ẹ wá òpin ọ̀rọ̀ wo ayé ò gbà tí ọ̀rọ̀ wo lẹ́ lè sọ táyé lè fẹ́ gbọ́ ẹ wà mọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ mọ́nu ẹ sì lè sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ àwọn ẹ̀sọ́ tẹ́ bá mọ̀ ń pa rẹ̀ tẹ́ bá sọ tẹ́ mọ̀ ń pa rẹ̀ gbogbo ìmọ̀ tẹ́ bá ní òun kò ní àwọn àpàdà tẹ ojú mọ́ yín mọ́lẹ̀ torí mọ́ yín ẹ̀ lónù bẹ́ẹ̀ bá kéwú yóò lo kéwú rẹ̀ ǹjẹ́ àkùnfà síkùnbí nọ́mbà ìfàtàbà ìyánu ara kéwú tá a ké náà nìyẹn nígbà tẹ́ bá ti wá lò nǹkan tẹ̀sí wádìí tẹ́ wá gbọ́n tó àwọn mòdúrú mẹ́kàsì ni àwọn rọ́bítà tí ó jẹ́ sí lọ́bítà lè Yorùbá ẹgbọ́n tó wọn ni àwọn sì wá wádìí níjọ́ wọn ti wá wá ìṣe gbọ́ kéyìn kankan ni wọn kọ́ sọ kíní kan wọ́n ń wádìí ọ̀rọ̀ wọ́n lọ lé ọ̀tún wọ́n lọ lé òsì nígbà wọn tún lọ náà àrínú àwọn ẹ̀yin tẹ́ jẹ́ àfa ọ̀lẹ́lẹ́rí bú àfa tẹ́ ń bú àwọn rọ́bítà pé wọ́n sì lè wá ẹ jókòó sínú ọ̀dọ̀ yín bẹ́ẹ̀ ẹ máa wí kú ẹ jókòó lù yín ẹ máa sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ bó bá ṣe wù yín. gbọ́nsẹ̀ èmi ò ṣe é dún náà ẹ máa wò pé ẹ yà àfa ìsọ ọlọ́run ẹ yìí tiẹ̀ sá ànábì ọlọ́run gan ìmí inú yín gan ò sínú àwọn kò sí ní ipò àwọn ìjà àfa tí ọlọ́run bá tiẹ̀ tí àwọn àbá ní ránkì ni òbí ni ti ń sọ̀rọ̀ gan tẹ́ ń pariwo tẹ́ mọ wọn gbádá tẹ́ mọ sí gbàdọ́ lọ gbà fún yìí tó bá pé àwọn àfáà ní ránkì bóyá omi inú yín bóyá ọmọ wà ní sájẹ́ǹtì ni àbí constable kan tẹ̀ tó ní ránkì bóyá máa wà flood member. àwọn sáà ẹ̀gbẹ́ afọ́ fún ìjà àfáà ara yín ni tí màá tẹ̀lé àfáà pọ̀ ọ̀nù ayé ẹni tí ó bá wúyàn lèyìn ó gbà fún. ṣe ọ sọ pé tí ìmáàmù tó lẹ́wà ń bọ̀ àti ìbá kì ẹnìkan wà á lù mí àbí yín gbẹgbẹ kọjá tí màá tún tọ́ síwájú ẹ̀ báyìí ẹ̀mí gbá fún nìyẹn ẹ̀sìn là ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí àbẹ́rẹ́ bá lóun ṣe Islam mọ́ òun fẹ́ sẹ̀sìn mi ẹ̀fẹ̀ lọ́pàá mú ni ẹ̀sìn mi tí mo bá ń ṣe èmi ni mo ní Ọlọ́run ní sì jábọ̀ fún mo lè mọ sọ pé mo lè mọ fọ fáfá kankan àwọn tó bí wa adájá àfa mọ àfa àwa náà bá a ti mọ nǹkan kan yìí náà tá a jólódò yìí tá a mọ kéwì yìí náà àmọ́ Ọlọ́run tó gbẹ́ nìkan máa sọ fún wa pé ẹ mọ̀ wá kan wá gbádá kan tí wàá ti wá mọ àyà kan tẹ̀sí rí tú tọ́lọ́ ti sàánú yín tó gbé dáwọ́là fún yín láwọn ibi tẹ́ ẹ bá ti ń jòkó ẹ kàn rí pé lè máa sọ̀rọ̀ lu onílù ẹ kàn máa rí pé ẹ kàn lè sọ̀rọ̀ anyhow àwọn yóò sì máa gbọ́n tẹ́ wí. kò sí ẹni tá a lè kọ́ sí lẹ́nu o tó bá sọ tí ọ̀dà àfáà yẹn mi mú kó àfáà yẹn ni o tẹ́ bá fẹ́ ṣe ẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ wádìí ọ̀rọ̀ dáadáa tẹ́ bá dá sọ̀rọ̀ lọ́rọ̀ tí wọ́n mú kó àfáà yẹn máa gbé jáde ẹ tó sẹ̀dẹ̀ sí mi sọ pé bloggers kan ló gbé wá sí àfáà yẹn mo sì ń wá àfáà hàn ẹni bá ti sọ tí ó yẹ kó sọ lórí ọ̀rọ̀ òní ìlú onílù yóò gbọ́n tí ó yẹ kó gbọ́ wọ́n àti ẹ̀ máa dákẹ́ àwọn àyè kan ń bẹ àwọn ọ̀rọ̀ kan ń bẹ tó bá gbọ́ tó bá rò pé kò sọ̀rọ̀ yóò mú wà ládàá ní ó bá dákẹ́ gbàmí ń bẹ kéèyàn ó dákẹ́ gan-an máa ń mú àlàáfíà wá ju kéèyàn sọ̀rọ̀ lọ. èèyàn báwọn
ẹ máa ń gbẹ́ nìkan lè dé mi pé kàbí sanra abẹ́ni bọ́ọ̀dì bloggers ní àbí ìwọ tó bá ń kọ́mẹ́ǹtì rẹ̀ mo rí kọ́mẹ́ǹtì ẹnìkan ọlọ́run yẹn ti kọ́ blọ́ọ̀kì ẹ̀ náà mi rí tó bá kọ́ mo wá rí pé nìkan fún lẹ́sìn pé dáúdẹ́sì ẹni fún lé pé ọpẹ́ lọ́ọ́ ẹ máa fún èyí lè rí yun mọ́ èyí lè rí torí ọmọ Ògbómọ̀ṣọ́ lọmọ tí mò ń wí ṣùgbọ́n òun náà ọmọ àlè ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ láwọn ọmọ àlè tó yẹ pé tó bá ti ń bú àwọn ará Ògbómọ̀ṣọ́ aráàta ọmọ bú aráàlú yín ẹ̀sìn tó mọ sọ́pọ́ọ̀tì ẹ̀ kódà kí ará ìlú ìyàn àná Muhammad ọlọ́run dá sínú ọ̀dọ̀ àwọn kèfèrí bó ti dìde náà ọ̀dọ̀ àwọn kèfèrí yẹn náà tó a gbọ́ pé àwọn àfáà sọ fún wa wọ́n ní wọ́n bi àná Muhammad pé ìjọ òrìnnú rẹ̀ bàjẹ́ jù wọ́n ló sọ fún wọn pé ní ìjọ tọ́lọ́run ní kóhun ó kú ní Mẹ́kà ìlú bàbá rẹ̀ bọ́n àti gba tiẹ̀ tó Mẹ́kà náà iṣẹ́ tó gbé dání bí wọ́n ti gbà tí wọ́n ń lékú sáà náà bí wọ́n ti ń lépa tán lékú sí náà tó ìjọ tó lọ́ọ̀ ní kóhun kó Mẹ́kà ló ń bàjẹ́ ju ìlú bàbá rẹ̀ ìyẹ̀bùn náà ló ní káká nífẹ̀ẹ́ ìlú bàbá inú gbàgbọ́ ní bẹ́ẹ̀ wáyé tó sọ bẹ́ẹ̀ ó válù kíní kálukú fálù ìlú ẹ̀ ni tí ìmáàmù Ọ̀fà bá débì kan ó máa pariwo ìlú Ọ̀fà ni ìmáàmù ìlú Ọ̀fà ò ba ìlú Ọ̀fà jẹ́ kí láǹfààní ìmáàmù tí ò ní ìlú ẹ̀ tí gbogbo ayé ní ti níyì bí wọ́n ti rí ìmáàmù Ọ̀fà nílùú Ọ̀fà tí ń ṣe prógráàmù káàkiri tí wọ́n bá ti rí ìmáàmù Ọ̀fà ní ìta tí wọ́n ń ṣe káàkiri ń ta lẹ́ẹ̀mọ́ rí wọn nílùú Ọ̀fà náà lọ́dọ̀ kábíyèsí lọ́dọ̀ ọba kí lálárí ìmáàmù tí gọ́ọ̀nà ń pè é tí àmọ́ lọ́dọ̀ ọba ìlú ẹ̀ tí ò níyì ṣé ẹ̀ mọ́ tẹ̀ ń ṣe ni ẹ̀ mọ́ túmọ̀ gbogbo yẹn ní gbogbo ìtẹ̀yìn bá ní ń ta tí wọ́n ní ilé láti kẹsọ̀rọ̀ òde mọ̀nà wọn ò ní ilé láti mọ́ wọn ò sọ pé òde láti kẹsọ̀ wálé ilé láti kẹsọ̀rọ̀ òde gbogbo ìtẹ̀yìn bá ti ní ń ta tí ò ní lùlù rẹ̀ kì í ṣe yìí nítorí pè yẹn náà ń pè ní opportunity náà ń pè yẹn opportunity ni kọ́ra kí president máa pè é níta àmọ́ kí ìlú rẹ kó wọ́n lè ṣe bó ti wọ́n lù rẹ̀ àná aláì ọlọ́run ṣe nǹkan fún ẹ ìmáàmù tó máa ṣe nǹkan nínú ìlú tí wọn ò ní pè dá sí nínú ìlú tó lọ́wọ́ ti jẹ ìmáàmù tí wọn ò ní pè dá sí. náà ní pè dá sí ẹ wá lọ́ọ̀ta ẹ wá ń gba yìí ẹ wá ní yìí wónú àná màmá ò ṣe bó ti lónú Muhammad ń jà fa ó jà Mẹ́kà fa pé ẹgbà kínní èèyàn orí jàjà ń lú ẹ inú Muhammad ò sì dùn gan ṣùgbọ́n Ọlọ́run padà ṣe ìlú Mẹ́kà náà padà rọ̀ fún àná Muhammad Mọ̀dínà tí Muhammad sì tún lọ ilé rẹ̀ tó nítorí ìlú ìyá rẹ̀ ní Mọ̀dínà kọ́wá tán ṣé ìlú ìyá tí ní Ìbàdàn àbí gọ́ọ̀nà jọmọ ìyá yín ìlú ìyá yín jẹ́ gbogbo dáadé dáńgbà ń pè wá sí káàkiri ni wọ́n ń lò mọ́tà ń ṣe ni tó yẹ kẹ́ sáré pé ìlú yín bó lẹ́nu yín ti tọrọ ńbẹ èmi dúpẹ́ fọ́lọ́run ìlú mi lògó mi ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀ sí jù sáwọn àfiwéra wa ni bí mo sì kéré mọ́ ìmọ̀ ń dáàfin tí má dáàfin tẹ̀rín tẹ̀yẹ tọ̀yàyà ni tó pé ààfin ni wọ́n ti pilẹ̀ ìlú ààfin ni wọ́n ti ń pàṣẹ ìlú ọ̀gá tí ò lè dáàfin mọ̀nà kí ló fẹ́ lọ sí ń bẹ̀ wọn ò wẹ́kọ̀mù ẹ̀ nítorí ẹ̀kẹ́ sáré nìyẹn lẹ́fẹ́ kàn wá pọ̀lú pé dèrèdè èmi ṣẹ́ńtẹ̀ lè dálákẹ́ o kàbí sára kọ́ lọ jẹ́ kó rí ẹ pé tó bá ó lè máa sọ̀rọ̀ nísìnyí kí n máa wọ̀ wàláhì ìjọ tí ń bá ráyè tiẹ̀ kò sówó tì lè ná lórí kó lè jẹyà mo tún tó sọ ní o lè sọ pé mo ń tẹ́tì rìn ẹ o kó lè jẹ ìyà ní sì ní náwó náà kí ó ní owó mi fẹ́ ná ṣé ń pàṣẹ ni wàláhì máa pàṣẹ ni wọn sì ní gbé ọkọ̀ kọ́dà ọ̀sán gan ni wọ́n wà lù ọ́ tí ó sì tó sì tí wọn ní pa àrùn kì ni wọ́n fún wọn tó bá ti jáwọ́ lórí Ògbómọ̀ṣọ́ jáwọ́ o ẹ̀yin Abẹ́òkúta ẹ̀kìlọ̀ ọmọ yín o
ẹ kìlọ̀ fún Kàbísanra kó jáwọ́ lọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ o bó o tún ṣe fídíò mi tún jáde fún ẹ àìṣẹ́gbẹ́ kò jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ní yóò bàjẹ́ gbogbo wa ni mo kílẹ̀ kan sí Akọ́lá Jímọ̀ èmi wọ́n sọ̀tọ̀pọ̀ ẹ̀ láyé ọ̀la nàbí lọ́dọ̀ ọ̀lọ́ mo kí wa gan ọba mi ṣíà prógámù yìí àbáwáyá sàtàù àgbà fáàrí ní ìlú ẹnu yín sì kálú ẹ kí n máa pariwo yín ẹnu yín kálù yín tí Kàbísanra ń jà fún ó lè jórí ẹ̀tọ́ orí ẹ̀tọ́ ló wà ṣùgbọ́n kó lọ́wọ́ wá dá sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ mọ́ kò jù bẹ́ẹ̀ lọ assalamu alaikum ẹ bá mi ṣíà prógámù yẹn.